Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Saturday, August 8 ọdún 2026 tá wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run bá mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀, ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà àbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yẹn Aries tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ ìyọjọ́ ayọjọ́ dùnú, ọjọ́ rere báyìí ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe pé tẹ́ bá jí lówùúrọ̀ kùtù, ó ṣeé ṣe kẹ́ láwọn nǹkan tí ẹ fẹ́ sáré ṣe lọ́jọ́ tòní, tó ṣe pé àwọn nǹkan tí ẹ ṣe yìí ó ṣeé ṣe kí ó múnú yín dùn, kó má yọ yín kún. Ó lè jẹ́ àwọn nǹkan tó ṣe pé ẹ ti ń gbìyànjú, ẹ ti ń tiraka lé lórí látijọ́ mẹ́ta, tó dàbí ìgbà pé àárọ̀ ìgangan ló ṣeé ṣe kẹ́ ṣàṣeyọrí lé lórí, tó ṣe pé lé àti mùdùnú àtayọ̀ wá fún yín. Ọjọ́ ìjẹ́ tó ṣe pé ìbáṣepọ̀ yín àtàwọn èèyàn èyí tó súnmọ́ yín àwọnú ara dáadáa, ó ṣeé ṣe kẹ́yìn àti ẹ̀gbọ́n àbábúrò kẹjọ ní ìkankan tẹ́ jọ jíròrò papọ̀ lé lórí lọ́jọ́ tòní, tàbí tẹ́ jọ sọ lọ́jọ́ tòní, tó ṣe pé nǹkan náà lè dàbí àǹfààní tẹ́jọ fẹ́ jẹra yín lọ́jọ́ ti tòní. Ọjọ́ rere báyìí lọ́jọ́ tòní jẹ́ fún yín o. Gbogbo nǹkan yín á dùn yàn gbà, gbogbo nǹkan yín á lọ bó ṣe kó lọ lénìí. Gbogbo akitiyan yín lọ́jọ́ tòní sì rèé lórí ohunkóhun lénìí, kò ní já sásán, kò ní já sófo, gbogbo ẹ̀ máa dire pàápàá lọ́wọ́ rẹ̀ lọ́jọ́ tòní. Ara yín á tún yá gágá, ara yín á jí pépé dáadáa lọ́wọ́ rẹ̀ lọ́jọ́ tòní. Bí a ti ṣe wá sọ lánàá, bẹ́ẹ̀ náà ló rí lónìí o, látàrí pé agbára ṣì wà lẹ́nu yín, àṣẹ yẹn ṣì wà lẹ́nu yín. Ẹ rí dájú pé ẹ fẹnu polówó ọjà yín lénìí, ẹ fẹnu pọ̀ nǹkan yín lé dáadáa lọ́jọ́ tòní, ẹ lo ọ̀rọ̀ sísọ lọ́jọ́ tòní lọ́nà tó máa gbà ràn yín lọ́wọ́. Ó ṣeé ṣe kí agreement tó sílè láàrin ẹ̀yin àti èèyàn kan lọ́jọ́ ti tòní látara sísọ ọ̀rọ̀ jíjíròrò papọ̀. Ọjọ́ tòní ọpọlọ yín á sì jí pépé dáadáa, tó ṣe pé gbogbo eléyìí lẹ máa lò lọ́jọ́ tòní. Gbogbo àfihàn ìgbà tí ó fi ní sí wàhálà tí ò ní sí dààmú. Iṣẹ́ yín á lọ bó ṣe kó lọ lénìí o. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Ire owó á wọlé fún yín lénìí. Góòdù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 10 kù ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí. Nọ́mbà 4 jẹ́ lọ́kì nọ́mbà fún yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ ìyọjọ́ ayọjọ́ dùnú. Ọjọ́ rere ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe pé bí nǹkan yìí fẹ́ fìdí múlẹ̀ nínú ìgbésí ayé yín báyìí lẹ́ẹ̀ máa wá, bẹ́ẹ̀ fẹ́ di olówó, bẹ́ẹ̀ fẹ́ dọlọ́lá, bẹ́ẹ̀ fẹ́ dọlọ́rọ̀ báyìí, òun ló máa gba gbogbo ọkàn yín lówùúrọ̀ kùtù ọjọ́ tòní, pàápàá lọ́wọ́ ọ̀lẹ́ ọjọ́ tòní. Ó ṣeé ṣe káwọn kankan wọlé fún yín látara akitiyan tí ẹ bá ṣe. Fún ìdí èyí, ẹ rí dájú pé ẹ fẹ́ ní tẹpámọ́ṣẹ́. Tó bá ti ń di bí ọwọ́ ọ̀sán mọ́rọ̀lẹ́, wo tẹpámọ́ṣẹ́ yìí yẹn, ó máa jọ, ó máa dìde fún yín. Púpọ̀ nínú yín lẹ́ní nǹkan tẹ́ fẹ́ fowó ṣe, lẹ́ní bùkátà lọ́tùn lósì, tó sì jẹ́ pé Olódùmarè á bá yín gbọ́. Ẹ rí dájú pé ẹ tiraka lénìí láti gbálẹ̀ mọ́ṣẹ́. Tẹ́ bá ṣe fálẹ̀ mọ́ṣẹ́ sílẹ̀, máa ṣe ráǹfààní àtọrẹ gbámú sí ọjọ́ ìjẹ́ tó ṣe pé gbogbo nǹkan yín ní láti rí dájú pé ẹ plan ẹ̀ dáadáa kó lè fìdí múlẹ̀ dáadáa. Ẹ má kàn ṣe nǹkan lásán. Ẹ rí dájú pé ẹ wò fínífíní, ẹ sì wà discipline pẹ̀lú gbogbo nǹkan yín lọ́jọ́ ti tòní, kí gbogbo ẹ lè balance kó lè rí bí ẹ ṣe ń fẹ́. Ẹ wá gbọ́dọ̀ lẹ́yìn yáwó lọ́jọ́ tòní rárá o. Ẹ má yá lóònù kankan rárá lọ́jọ́ tòní, kẹ́yìn fúnra lára yín náà kẹ́sì má ṣe yẹ́ ẹnikẹ́ni ní lóònù rárá lọ́jọ́ tòní, kò dára. Iṣẹ́ á lọ bó ṣe kó lọ, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Ire owó á wọlé fún yín lénìí. Dark green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí. Nọ́mbà 2 jẹ́ lọ́kì nọ́mbà yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ ìyọjọ́ tó dára ló jẹ́. Ọjọ́ ayọjọ́ dùnú ló jẹ́ pẹ̀lú. Èèyàn kan máa dúró tì yín gbágbágbá lówùúrọ̀ ọjọ́ tòní o. Èèyàn kan agbárùkù tì yín dáadáa. Èèyàn kan sa ipá àtàkì tí yín lórí yín lọ́jọ́ tòní, tó ṣe pé lè máa mú dùnú wá, á máa yọ̀ wá fún yín lọ́jọ́ ti tòní. Opportunity yẹn máa wáyé láàárọ̀ ọjọ́ tòní o. Ó ṣeé ṣe lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní tàbí lọ́wọ́ ọ̀sán mọ́rọ̀lẹ́ kí ẹ fẹ́ tú ní àwọn kankan tó ṣe pé ẹ máa fẹ́ ṣe fún ìdàgbàsókè ara yín, tó sì jẹ́ pé eléyìí tẹ́ bá ṣe ó máa bí ká yín ní ìdàgbàsókè. Ọjọ́ tòní á wá lọ bó ṣe kó lọ fún yín o. Ṣùgbọ́n mọ́rọ̀lẹ́ tá mẹ́nu báyìí, ẹ ké sára kẹ́ jìnnà sí gbéraga, bẹ́ẹ̀ sì ni ẹ jìnnà sí ṣíṣe nǹkan ní kánjúkánjú ju bó ṣe yẹ lọ torí mistake. Kẹ́ ké sára kẹ́ má bá ṣe àṣìṣe. Ẹ lè tiraka lórí nǹkan, ẹ lè sa ipá àtakitiyan lórí nǹkan, ẹ lè má waste time lórí nǹkan, ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ ń lo ọgbọ́n ìmọ̀ òye tọ́lọ́run bá fún yín, ẹ fi ń ṣùkọ̀ ọgbọ̀n kan lọ́jọ́ tòní. Ọjọ́ tòní á lọ bó ṣe kó lọ fún yín o. Àtòwúrọ̀ dàṣálẹ́ gbọ̀n, kò sí wàhálà rárá. Ọjọ́ rẹ̀ pọ̀ lọ́jọ́ ìjẹ́ láàrin yín àtàwọn ọ̀rẹ́ àtàwọn alátùmọ̀ yín, gbogbo nǹkan yín á dùn yín gbà lọ́jọ́ ti tòní. Ẹ máa ní okun àti agbára dáadáa lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní. Tó bá ti wá dàbí ìgbà pé ara yín ò fi bẹ́ẹ̀ le koko láwọn àrí kan, ọwọ́ ọ̀sán mọ́rọ̀lẹ́ yẹn ara yín á le koko dáadáa. Activeness yẹn máa wà dáadáa tí ò ní sí wàhálà, tí ò ní sí dààmú. Ọjọ́ ìyá lọ bó ṣe kó lọ. Ẹ rí dájú pé ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ sì rí dájú pé ẹ fi gbogbo nǹkan tó jọ mọ́ ṣọ́ọ̀bù yín ni, iṣẹ́ yín ni, ẹ fi sábẹ́ control ẹnikẹ́ni lọ́jọ́ ti tòní. Ẹ fọgbọ́n ṣe lénìí kẹfẹ̀lẹ̀ ṣe kéènì lè lọ dáadáa. Iṣẹ́ yín á lọ dáadáa.
bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dára, ire wá wọlé fún yín lọ́jọ́ tòní. Deep purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kù ìṣẹ́jú 10 ní àárọ̀ sí aago 8 kù ìṣẹ́jú 5 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 4 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ omi agbára cancer tàbí láàrin June 22 sí July 22 ọjọ́ ìjọjọ́ tó ṣe pé spiritual day ló jẹ́ o. Spiritual energy yín máa rise dáadáa lọ́jọ́ ti tòní. Ọjọ́ tòní dára púpọ̀ láti fi wà ní ìmọ́tótó. Ẹ create àkókò lọ́jọ́ tòní pàápàá lásìkò lucky hour yín èyí tí ó dára láti fi ṣe prayer bí aago 8 àṣálẹ́ sí aago 9 àṣálẹ́. Ẹ fi táìmù yẹn ṣe prayer dáadáa lọ́jọ́ ti tòní. Ẹ béèrè ohun tẹ́ ẹ̀ ń fẹ́ lọ́wọ́ Olódùmarè ọba tó dá yín. Èyí dára láti fi ṣe gbogbo spiritual work èyíkéyìí tó bá wọ̀n yín láti ṣe. Spiritual work tẹ́ bá ṣe lọ́jọ́ tòní ó ṣe ṣe kó bíire kó bí dùnú kó báyọ̀ dáadáa fún yín. Ọjọ́ tó dára ló jẹ́ fún yín o, ṣùgbọ́n ẹ dájú pé ẹ fọgbọ́n ṣe fẹ̀lẹ̀ ṣe. Ẹ má fàyè gba mood swing rárá torí ó ṣe ṣe kí nǹkan tètè máa fẹ́ máa sú yín bákan lọ́jọ́ ti tòní. Ẹ má jẹ́ kí nǹkan kan sú yín. Ẹ má wà too emotional ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun lọ́jọ́ tòní. Ọpọlọ pípé yín báyìí ní ká ẹ lò. Ẹ sì rí dájú pé ẹ ń tẹ̀lé ohun tó ń sọ sí yín lọ́kàn torí ohun tó ń sọ sí yín lọ́kàn máa bá yín sọ̀rọ̀ dáadáa lọ́jọ́ tòní pé lágbájá báyìí ni kó ṣe máa ṣe, tàmẹ̀dù báyìí ni kó ṣe gbélé. Ẹ rí dájú pé ẹ ń tẹ̀lé lọ́jọ́ tòní. Ẹ má finú tàn kan kí kan yàtọ̀ sóhun tó ń sọ sí yín lọ́kàn lọ́jọ́ ti tòní o. Tẹ bá finú tàn yàn lọ́jọ́ tòní on your own báyìí òun ni ẹ wà. Kẹ̀kẹ́ sára dáadáa lọ́jọ́ ti tòní. Ẹ fọgbọ́n ṣe fẹ̀lẹ̀ ṣe kéde ilé lọ dáadáa. Ẹ rí dájú pé lo spirituality yín lọ́nà tó máa gbà ràn yín lọ́wọ́. Àwọn àlá tẹ́ bá lá lásìkò yìí ẹ máa kẹ́fìn ẹ̀ dáadáa. Ohun tó sì ń bá yín sọ̀rọ̀ yìí ẹ rí dájú pé ẹ tẹ̀lé dáadáa. Kéde ilé lọ bó ṣe yẹ kó lọ. Iṣẹ́ yín á lọ dáadáa. Bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dára. Ire owó náà lè wọlé fún yín dáadáa lénìí. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kù ìṣẹ́jú 5 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 8 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22 ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú. Ọjọ́ rere báyìí ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe é pé àwọn èèyàn máa gbárùkù tì yín, àwọn èèyàn support yín. Ẹ máa rẹ́ni mú sọ́dọ̀, ẹ máa rẹ́ni bá ṣe lọ́jọ́ tòní. Ṣùgbọ́n ó ṣe ṣe kẹfẹ́ máa ṣàṣàyàn lọ́jọ́ tòní o. Bí ìgbà pé ṣe lágbájá ni kí n bá ṣe ni àbí tàmẹ̀dù ni kí n bá ṣe. Ẹ máa fẹ́ máa wòye sí àwọn kankan lọ́jọ́ ti tòní. Eléyìí gan ti máa ṣẹlẹ̀ láti bí ọwọ́ àná. Tẹ́ ẹ máa wò pé bóyá mo ní ìdí lágbájá kó ràn mí lọ́wọ́ lórí kíní ni àbí tàmẹ̀dù ni kí n padà pè bóyá kí n má bá lágbájá ṣe mọ́. Láàárín àwọn tẹjọ́ ń bára ṣe bóyá ẹni náà fẹ́ support yín fún kankan ni bóyá ẹni náà fẹ́ bá yín ṣiṣẹ́ kan ni ó ṣe ṣe kẹfẹ́ máa ṣe àṣàyàn nípa àwọn nǹkan wọ̀nyí lọ́jọ́ tòní pàápàá lórí àwọn tó ṣe pé ẹjọ́ ń bára yín ṣe lọ́jọ́ tòní. Ìmí inú yín lè ṣéǹjì sáàkù ẹ̀ lọ́jọ́ tòní. Ìmí inú yín lè rò pé òun fẹ́ bá lágbájá ṣe mọ́ tàmẹ̀dù lókù tóun fẹ́ bá ṣe lọ́jọ́ tòní. Ẹ choose wisely dáadáa lọ́jọ́ tòní. Ẹ wà òyìn lẹ̀ lé lórí. Èyí dára láti fi mingle pẹ̀lú àwọn ọ̀rẹ́ pẹ̀lú àwọn alásùnmọ́ ṣùgbọ́n kó dára rárá láti fi ní bóyá ẹ wá ń daṣẹ́ pọ̀ pẹ̀lú èèyàn bóyá bí nǹkan tuntun lọ́jọ́ sí tòní. Ẹ rí dájú pé ẹ farabalẹ̀ dáadáa. Ẹ jẹ́ ó tó bí nǹkan bí àsìkò tá a máa lóṣùpá tuntun ṣáájú kẹ́ tó ní ẹ fẹ́ bẹ̀rẹ̀ nǹkan tuntun pẹ̀lú ẹnikẹ́ni lọ́jọ́ ti tòní. Ṣùgbọ́n ẹ lè jíròrò, ẹ lè jọ plan kalẹ̀, ẹ lè plan ahead lọ́jọ́ tòní kò sí problem rárá. Ọjọ́ tó dára láti fi lo àkókò àti ìgbà pẹ̀lú ọ̀rẹ́ àtàwọn alásùnmọ́ lọ́jọ́ tòní jẹ́ ọjọ́ ìjẹ́jọ́ tó ṣe gbogbo nǹkan yín á lọ dáadáa. Ẹ máa rí tajé ṣe dáadáa láàyè iṣẹ́ yín. Ẹ̀yin tẹ́jẹ́ tajà kọ́sítọ́mà máa wá lọ́sùn lósì. Àwọn èèyàn fẹ́ bá yín ṣe dáadáa lọ́jọ́ tòní. Ẹ̀yin náà sì fẹ́ bá àwọn èèyàn ṣe. Ẹ̀yin tẹ́jẹ́ oníṣẹ́ oṣù náà àwọn kọ̀lígì yín á dúró tì yín ẹ̀rín dánìkan ṣe lé ayé yín lọ́jọ́ ti tòní. Pọ́pù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 12 kọjá ìṣẹ́jú 15 lọ́sàn-án jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 4 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22 ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú. Ọjọ́ rere ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe é pé ọ̀rọ̀ iṣẹ́ yìí náà ni o. Ọ̀rọ̀ iṣẹ́ yín báyìí ló ṣe máa wà lọ́kàn yín gbágbágbá. Èyí ní ìjọ́jọ́ tó ṣe é pé ó dára púpọ̀ kẹ́ fi wà well focus lórí ọ̀rọ̀ iṣẹ́ yín báyìí ni o. Gbogbo ọ̀nà pátápátá ẹ má wulẹ̀ gbọ́n kankan kọjá ọ̀rọ̀ iṣẹ́ yín lọ́jọ́ tòní. Ẹ sa gbogbo ipá àtàkì tiyẹn yín lórí iṣẹ́ yín lọ́jọ́ tòní kí gbogbo ẹ lè balance kó lè lọ dáadáa. Èyí ní ìjọ́jọ́ tó ṣe é pé ó dára púpọ̀ kẹ́ fi wòye sí àwọn nǹkan tẹ́ fi ń ṣiṣẹ́ dáadáa. Ṣé lè ìṣó sì dáṣá ṣé kìíní nídìí àtúnṣe àbí kò nílò àtúnṣe kó má jẹ́ pásíkò tẹ́ bá padà lò lọ́jọ́ iwájú lákọ̀dédé daṣẹ́lẹ̀. Ẹ ṣàríwòye sí nípa àwọn nǹkan tó ṣe é pé ẹ̀ ń lò. Ẹ evaluate ẹ̀ kẹ́ wo dáadáa ṣé lè dára ṣé lè yí ó dára. Kẹ́ rí dájú pé nǹkan kan àfẹ́ ti ṣe yín rárá lọ́jọ́ ti tòní. Bẹ́ẹ̀ sì ṣe ṣiṣẹ́ sí náà ẹ ṣàgbéyẹ̀wò ẹ̀ bí mo ṣe ń ṣe ìdára ṣaago 9 tí mò ń bẹ̀rẹ̀ ìdára àbí kí n shift ẹ̀ sáago 7 àbí kí n shift ẹ̀ sáago 10 oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ láti lè jẹ́ kí iṣẹ́ yín balance ni o torí ẹ ní higher chance láti ṣàtúnṣe lórí iṣẹ́ yín lásìkò yìí. Òun ló jẹ́ kí èmi máa tẹnu mẹ́lẹ̀ yìí. Iṣẹ́ yín á lọ dáadáa. Bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dára. Ire owó náà lè wọlé fún yín lọ́jọ́ tòní. Tẹ́ bá ń jáde lọ lé ní ẹ múra dáadáa kí ẹ dùn rí lójú kẹta sánsán dáadáa. Eléyìí lè bí kí àwọn èèyàn kí wọ́n nífẹ̀ẹ́ sí láti súnmọ́ yín láti gbé iṣẹ́ fún yín. Wọ́n á rí yín lẹ́ni tó ṣe é pé iṣẹ́ tó ń ṣe yìí iṣẹ́ náà gbé ó mọṣẹ́ ìṣe dáadáa. Ẹni wá ó dress corporate ó dress nicely òun ló yẹ ká gbé iṣẹ́ náà fún bí ó ṣe jẹ́ nìyẹn o. Navy blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí.
aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 3 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 23 sí October 22 ọjọ́ ìyọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ọjọ́ rere báyìí ló jẹ́ fún yín o. Ọjọ́ tó ṣe pé púpọ̀ nínú yín àwọn nǹkan tó dàbí òkèèrè ó lè wọlé tọ̀ yín wá lọ́jọ́ tòní o. Ẹ lè rí àǹfààní lọ́jọ́ tòní. Púpọ̀ nínú yín lè dàbí ìgbà pé ẹ fẹ́ máa shift àwọn kankan lọ́jọ́ tòní bí ẹ lè máa wò pé ààyè tí mo ń lọ sí kò wulẹ̀ tẹ́mi lọ́rùn mọ́, jẹ́ kí n tún shift síbòmíì, ìlú tí mo wà yóò wulẹ̀ tẹ́mi lọ́rùn mọ́, jẹ́ kí n tún travel lọ síbòmíì. Àwọn kankan tó dàbí changes kankan máa fẹ́ wáyé nínú ìgbésí ayé lọ́jọ́ tòní látara ìrònú àròjinlẹ̀ lọ́jọ́ ti tòní láti rí dájú pé nǹkan túbọ̀ lọ dáadáa fún yín, láti rí dájú pé nǹkan yín túbọ̀ kẹnu sí dáadáa, tó sì jẹ́ pé nǹkan yín á lọ dáadáa. Ẹ máa opportunity ní àyíkáyè lọ́jọ́ ti tòní, pàápàá ní ìlú bòmíì tàbí ní ààyè bòmíì lọ́jọ́ ti tòní. Ẹ máa rá àwọn àǹfààní kan jẹ lọ́jọ́ ti tòní o. Igi ọ̀nà jíjìn wà fún yín lọ́jọ́ ti tòní. Bẹ́ẹ̀ sì ni information látọ̀nà jíjìn támúnú yín dùn támára yín yá gágá ó ṣe ṣe kó wáyé fún yín dáadáa lọ́jọ́ ti tòní. Pàápàá lọ́wọ́ rẹ̀ lọ́jọ́ tòní gbogbo tẹ́ ẹ̀ ń ṣakitiyan lé lórí, tẹ́ ẹ̀ wò pé kíní mo fẹ́ yẹ kó ṣeé ṣe, akitiyan tẹ́ ẹ̀ ń ṣe yìí ó ṣeé ṣe kí ó padà bíire, kó padà báyọ̀, kó padà bí ìdùnnú. Ẹ má dáwọ́ akitiyan dúró, ẹ máa achieve nǹkan kan lọ́wọ́ rẹ̀ lọ́jọ́ tòní tó ṣe gbádùn mọ́ yín nínú dáadáa. Ọjọ́ tòní á lọ bó ṣe yẹ kó lọ, iṣẹ́ yín á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire wọlé fún yín dáadáa lọ́jọ́ ti tòní. Black jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 5 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí nọ́mbà 8 sì jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22 ọjọ́ yìí ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ọjọ́ rere báyìí ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe é pé púpọ̀ nínú yín á máa ṣàròjinlẹ̀ dáadáa. Àtàná náà lọ́pọ̀lọpọ̀ yín tí ń ronú àròjinlẹ̀ èní ìtumọ̀ yàtọ̀ dáadáa tó ṣe é pé àròjinlẹ̀ yín ó máa bí rìsọ́ọ̀tì kankan lọ́jọ́ tòní. Ládàbí ìgbà pé ta ni kí n bá ṣe nǹkan yín papọ̀, ó ní nǹkan kan tẹ́ ẹ̀ wò pé èèyàn àti ìyànjọ fẹ́ ṣe papọ̀, tàbí kó ṣe pé nǹkan kan lẹ̀ nílò tẹ́ ẹ̀ wò pé ọ̀nà àbáyọ owó lẹ fẹ́ wá sí lórí, ó ṣe ṣe kẹrẹ́ ọ̀nà àbáyọ lọ́jọ́ ti tòní o. Àwọn tó ṣe é pé wọ́n dúró tì yín tẹ́lẹ̀, tó ṣe é pé ẹjọ́ ń bára ṣe tẹ́lẹ̀, ó ṣe ṣe kí míì inú wọn lè fẹ́ máa ṣe bákan lọ́jọ́ ti tòní, tó ṣe é pé èyí máa fẹ́ bí kẹfẹ́ wò pé àbí kí n tiẹ̀ má bá ṣe mọ́ ni, àbí kí n máa bẹ́ẹ̀ lómi ṣe ni. Èyí dára púpọ̀ kẹ́ ṣàríwòye sí nípa àárín yẹn. Ẹ wòye sẹ́ni tó ṣe é pé ó jẹ́ ẹni òtítọ́ sí yín, tẹni tó ṣe é pé ẹni tí ó ń ṣe yẹ̀yẹ́ yín ni àbí tó ń ṣe tánàdí yín ni. Ẹ máa wòye sí dáadáa lọ́jọ́ ti tòní. Ọlọ́run fún yín lẹ́bùn láti investigate, láti ronú jinlẹ̀, láti observe pé lágbájá yìí ó nífẹ̀ẹ́ mi, lágbájá yìí ó nífẹ̀ẹ́ mi. Ẹ ti lẹ́bùn yẹn náà ready, ẹ lò lọ́jọ́ tòní láàrin èèyàn àtàwọn tó ṣe pé ẹjọ́ ń dà kankan papọ̀. Jẹ́ rí dájú pé ẹ mọ ẹni tó yẹ kẹ́ súnmọ́ àti ẹni tó yẹ kẹ́ jìnnà sí lásìkò tẹ́ wáyé gangan. Bẹ́ẹ̀ sì ni ọ̀nà tẹ́ sì ń gbàgbé ìgbésẹ̀ kan lọ́tùn lósì. Ẹ rí dájú pé ẹ fọgbọ́n sí lọ́jọ́ ti tòní o. Ẹ má ní pé ẹ fẹ́ yá owó lọ́jọ́ tòní torí ó ṣeéṣe kọ́pọ̀lọpọ̀ yín nídìí owó lọ́jọ́ ti tòní. Ẹ má lẹ fẹ́ kú gìrì yá owó rárá lọ́jọ́ tòní o. Ẹ rí dájú pé ẹ yá owó torí tẹ́ bá yówó lásìkò yìí àti tètè rí san padà ó lè dàbí ìgbà pé ó rí bákan. Ẹ rí dájú pé ẹ maintain champion yín láàyè tẹ́ wà. Ẹ bá ní ẹni tó lè ràn yín lọ́wọ́, ẹ béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ wọn, kò sí wàhálà, kò sí dààmú. Látara èyí gan ṣeéṣe kí wọ́n ràn yín lọ́wọ́ kẹ́ríre ìfàgbámú lọ́jọ́ ti tòní. Ọjọ́ tòní á lọ bó ṣe yẹ kó lọ. Ẹ rí dájú pé ẹ clear mind yín, ẹ jìnnà sí negative thoughts pátápátá, ẹ jìnnà sí èròkèrò pátápátá lọ́jọ́ ti tòní. Gbogbo ohun tó dàbí ìgbà pé ó le kókó kò ní pẹ́ tí yóò fi dẹ̀ tí gbogbo á fi dùn yín gbà. Ọjọ́ yìí á lọ dáadáa, iṣẹ́ yín á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ire owó lè wọlé fún yín lénìí. Burgundy jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 8 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ yìí ọjọ́ ayọ̀jọ́ ìdùnnú ọjọ́ rere báyìí ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe é pé àárín yín àtàwọn tó ṣe é pọ́jọ́ olólùfẹ́ yín á gúnrégé dáadáa. Ọjọ́ ìfẹ́ lọ́jọ́ tòní jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe é pé máa nífẹ̀ẹ́ olólùfẹ́ yín púpọ̀. Olólùfẹ́ yín náà gbà tí yín dáadáa lọ́jọ́ tòní tó ṣe é pé àárín yín báyìí kò sẹ́ni tó máa rí. Àwọn àtúnṣe kan máa wáyé láàrin yín àti olólùfẹ́ yín lásìkò yìí o. Àwọn àtúnṣe náà sì rèé, ó jẹ́ àtúnṣe tó ṣe é pé ó máa revive relationship yín, tó máa help relationship yín. Ìmíì sì wà tó ṣe é pé lásìkò yìí tó ṣe é pé wọ́n jẹ́ Sagittarius, ó ṣe é ṣe kí àwọn nǹkan tó jẹ mọ́ breakfast kó fẹ́ wáyé lásìkò yìí látara gbà fún mi gbà fún ẹ, nǹkan tí mo fẹ́ rèé, nǹkan tí mi ì fẹ́ rèé, tó ṣe é pé ó lè má tẹ́lòmíì lọ́rùn, tó ṣe é pé lè máa bí breakfast kíákíá ní àárín kan tàbí kó bí suspension tó ṣe é pé ẹ kọ́kọ́ lọ separate náà kó tó wá di pé ẹ padà tó wá jọ gba tira yín padà tó bá yá. Èyí ní ìdẹ́jọ́ tó ṣe é pé ó dára kẹ́kẹ́ sára pàápàá yín tẹ́tí marry, tẹ́tí wà nílé ọkọ àbí tẹ́tí ní ìyàwó. Ẹ rí dájú pé ẹ fọgbọ́n ṣe lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ yanjú àwọn argument kọ̀ọ̀kan, ẹ yanjú àwọn nǹkan tó dàbí ìgbà pé kò fi bẹ́ẹ̀ lọ dáadáa láàrin yín látijọ́ mẹ́ta, ẹ yanjú rẹ̀ lọ́jọ́ tòní. Káàrin yín lè gúnrégé dáadáa, káàrin yín lè wà òkè dáadáa.
ṣáàǹsì lẹ́ní yìí láti fi yanjú àwọn kankan lọ́jọ́ ti tòní. Ẹ pé lólùfẹ́ yín jókòó kẹjọ jíròrò lé lórí àsìkò ìfẹ́ lélẹ̀, àsìkò àti ṣàtúnṣe lórí ìfẹ́ lélẹ̀, lórí márèjì lélẹ̀. Ẹ rí dájú pé ṣàtúnṣe yẹn dáadáa lọ́jọ́ ti tòní. Tó bá ṣe páàrin èèyàn àtọ̀gá yín náà ló dàbí ìgbà pé kò fi bẹ́ẹ̀ gùn régé dáadáa, ẹ rí dájú pé fàsìkò yìí ṣàtúnṣe dáadáa lọ́jọ́ ti tòní. Ẹ̀yin tẹ̀sí ń lòràwọ̀ ìtẹ́ jẹ́ síngù, ẹ gbọ́dọ̀ wẹ́kọ̀mù olólùfẹ́ tuntun lásìkò yìí o. Olólùfẹ́ tuntun tẹ bá wẹ́kọ̀mù lásìkò yìí double chance ló ní o. Bó ṣe ṣe kó ṣe pé kò ní pẹ́, kò ní tóṣù, tó ṣe pé máa tó jọ túkà, tàbí kẹ̀ tó ṣe pé ó máa pẹ́, ó máa tóṣù tẹ́jọ wà papọ̀ padà. Ó dára púpọ̀ ẹni tó bá wọlé sínú gbèsè ayé lè ní ẹ ṣèwádìí lé lórí dáadáa. Ìwádìí èyíkéyìí tẹ bá fẹ́ ṣe ẹ lè kàn sí wa ní WhatsApp 09033897161. Ọjọ́ ìyá dára tẹ bá fọgbọ́n ṣe tẹ́ fẹ́ lẹ ṣe, pàápàá tẹ bá ti lo ìfẹ́. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Báṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Ire owó náà lè wọlé fún yín lénìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 9:15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 8 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ ìyọjọ́ ayọjọ́ ìdùnnú. Ọjọ́ rere báyìí ló jẹ́ fún yín o. Ọjọ́ tó ṣe é pé púpọ̀ nínú yín ẹ máa rí àwọn kankan ní ọjọ́ tòní tó jọ mọ́ àṣeyọrí látara àwọn akitiyan tẹ́ ń ṣe látijọ́ mẹ́ta. Mo sọ lánàá pé kẹ́ ṣe àwọn àṣàyàn lórí nǹkan yín, ẹ túbọ̀ tẹ̀síwájú lénìí o. Àwọn nǹkan yẹn má kú gìrì máa ṣe o. Ẹ rí dájú pé ẹ̀ ń gé sẹ́ẹ̀tì ẹ̀ ń ṣe ní step by step, ẹ̀ ń ṣe ń ṣiṣẹ́ ń tẹ̀lé ló dára. Àwọn nǹkan tẹ bá ti fẹ́ ṣe ní task rẹpẹtẹ èyí tó máa fi dàbí ìgbà pé task náà pọ̀ púpọ̀ jù, àbí tí stress yẹn wá pọ̀ púpọ̀ jù táwa mú yín lọ́kàn, táwa dàbí ìgbà pé kí ló dé, kí ni ti pọ̀ jù, stress yìí ti pọ̀ jù. Ẹ rí dájú pé ẹ try best yín láti rí dájú pé ẹ plan ẹ kọ́ ṣabala kan kẹtún múùfù sábàlá míì kẹtún múùfù sí míì. Èyí ló máa jẹ́ kí gbogbo ẹ̀dùn ìgbà lọ́jọ́ sí tòní o. Èyí ń dára púpọ̀ láti fi ṣàtúnṣe lórí àwọn nǹkan tẹ́ ń ṣe, ọ̀nà tẹ́ ń gbà bí sí, iṣẹ́ tẹ́ ń ṣe lójoojúmọ́, ọ̀nà tó máa gbà rọrùn fún yín. Ẹ ṣàtúnṣe lé lórí dáadáa lọ́jọ́ sí tòní. Ẹ máa bísí púpọ̀ lọ́jọ́ sí tòní o. Ṣùgbọ́n tó bá jẹ́ pé bísí yẹn wá pọ̀ púpọ̀ jù bó ṣe yẹ lọ, ó wá rẹ̀yìn tẹ́, ẹ rí dájú pé ẹ create time láti sinmi o. Torí láàrin ibẹ̀ ṣe ń ṣiṣẹ́, ẹ mọ̀ dájú pé ìlera ara yín báyìí òun gangan ni engine èyí tó ń bí kẹ́ máa tẹpá mọ́ṣẹ́ yẹn. Ẹ rí dájú pé ẹ fún ìlera ara yín náà láàyè kẹtìkáì láti sinmi dáadáa lọ́jọ́ ti tòní. Ìsinmi tẹ bá sinmi yẹn ó máa jẹ́ kí ẹ wà revitalize, èyí sì máa mú kí ẹ túbọ̀ lè tẹ̀síwájú lórí ohunkóhun tí ẹ bá ń ṣe. Ẹ wá gbọ́dọ̀ procrastinate, ìyẹn ni pé ẹ gbọ́dọ̀ jókòó láì ṣe kankan kẹ wá ṣe mẹ́lẹ́ kẹ ní kò sí nǹkan tó kàn mí. Iṣẹ́ ò bá wà nílẹ̀, iṣẹ́ ò bá bà sí nílẹ̀, màá máa ṣiṣẹ́ lásìkò tó bá wù mí jàre. Gbogbo eléyìí máa padà tẹ̀lé lọ́jọ́ iwájú. Ẹ máa padà san gbèsè ẹ lọ́jọ́ iwájú. Kẹ kí sára púpọ̀ púpọ̀. Ọjọ́ tòní á lọ dáadáa. Tẹ bá fọgbọ́n ṣe tẹ fẹ̀lẹ́ ṣe, tẹ plan àwọn nǹkan yín dáadáa. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9:15 ní àṣálẹ́ sí aago 11 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18. Ọjọ́ yìí ọjọ́ ìrọ̀rùn, ọjọ́ ìfọ̀kànbalẹ̀ ló jẹ́ o. Ọjọ́ tó ṣe é pé gbogbo nǹkan yín á dùn yàn gbà. Ìrọ̀rùn báyìí lẹ́ẹ̀ máa fi ṣe gbogbo nǹkan yín lọ́jọ́ tòní. Nǹkan yóò ní já sí nira rárá lọ́jọ́ tòní o. Gbogbo akitiyan yín lọ́jọ́ tòní ìrọ̀rùn ló máa já sí, ìdùnnú àtayọ̀ ló máa já sí. Ẹ máa wà highly creative and intelligent lọ́jọ́ tòní. Ẹ lo àwọn nǹkan méjì tí mo mẹ́nu báyìí, ọpọlọ pípé àti ẹ̀bùn yín ẹ lò lórí ohunkóhun lọ́jọ́ tòní gbogbo ẹlẹ́dùn yín gbà. Lọ́jọ́ tòní sí ìjọjọ́ tó tún ṣe é pé ó dára púpọ̀ kẹ́ fi ṣàṣàyàn lórí àwọn nǹkan tó ṣe é pé ẹ nífẹ̀ẹ́ sí àtàwọn nǹkan tó dàbí ìgbà pé máa fẹ́ pàtì inú ìgbésí ayé yín, bí àwọn nǹkan tó ṣe é pé ó ń fàyìn sẹ́yìn ni, àbá àwọn nǹkan tó ṣe é pé kò mú dùnnú kò máyọ̀ kankan wá. Ó ṣe ṣe kẹfẹ́ pàtì kẹfẹ́ fókọ̀sì lórí àwọn nǹkan tó ṣe é pa fún yín vitality. Á jẹ́ kí iṣẹ́ yín yọ, á jẹ́ kí gbogbo nǹkan yín rọrùn dáadáa. Ọjọ́ tòní ọjọ́ tó ṣe é pé ó dára púpọ̀ kẹ́ fi prove ara yín pé nǹkan yín mo mọ̀ ṣe níbi iṣẹ́ kẹjẹ́ kọ́ mọ̀ pé lágbájá yín mọṣẹ́ dáadáa. Èyí lè bí kí wọ́n fẹ́ ronú lórí pé àbí ká fún lágbájá yín promotion, àbí ká ṣe báyìí fún lágbájá yín. Ọjà tẹ́ ń tà náà ẹ polówó ẹ̀ dáadáa lọ́jọ́ tòní. Nǹkan tẹ́ ń ṣe tẹ́ ń fọwọ́ ṣe tó jẹ́ oníṣẹ́ ọwọ́ ẹ rí dájú pé ẹ ṣe lọ́nà tó ṣe pé máa jẹ́ ọ̀nà àgbàyanu. Ẹ lo style mi, ẹ create idea mi lọ́jọ́ tòní. Àwọn nǹkan tẹ́ bá ṣe yẹn ó ṣe ṣe kélé kó bí dàgbàsókè fún yín. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mò ń mẹ́nu báyìí náà ó ti ń sọ sọ́pọ̀lọpọ̀ lọ́kàn náà tẹ́lẹ̀ ṣáájú kẹ́ tó wo fídíò yìí. Ẹ lò ó lọ́nà tó máa gbà wọ́n gbèsè ayé lọ́wọ́. Creativity yín lẹ need lọ́jọ́ tòní. Tó bá ṣe pé bákan lẹ ṣe ń ṣe tẹ́lẹ̀, bóyá dresser ni ẹ́, bóyá bákan ló ṣe ń ṣe style kan tẹ́lẹ̀ tún create style mi. Èyí lè bí kí àwọn èèyàn tún wò pé lágbájá yìí irú èwo ló tún wá ṣe yìí, a máa tún fọ́ fún, a máa tún kó jẹ́ dáadáa. Tẹ́lẹ̀ máa bí káwọn èèyàn tún wọlé dáadáa lọ́jọ́ tòní. Tactics tẹ́fẹ́ lò nìyẹn o. Ẹ rí dájú pé lọ́jọ́ tòní dáadáa kéènì lè lọ dáadáa. Ẹ máa rí ṣe dáadáa láàyè iṣẹ́. Ire owó náà lè wọlé fún yín lénìí. Bẹ́ẹ̀ sì ni ìbáṣepọ̀ yín àtàwọn olólùfẹ́ yín á dùn yàn gbà dáadáa lọ́jọ́ ti tòní. Ìbáṣepọ̀ yín àtàwọn ọmọ yín náà á wọnú ara dáadáa lọ́jọ́ ti tòní. Ṣokoléètì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 4 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Oníràwọ̀ omi tí kìrú Pisces tàbí láàrin February 19 sí March 20. Ọjọ́ ìyọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ rere, ọjọ́ ògbéga, ọjọ́ ìfọ̀kànbalẹ̀ ló jẹ́ fún yín.
tó sì jẹ́ pé púpọ̀ ọjọ́ tòní ọ̀rọ̀ mọ̀lẹ́bí ọ̀rọ̀ inú ilé òun ló máa wà lọ́kàn yín gbágbágbá. Ó ṣeé ṣe kí àwọn àtúnṣe kan máa wáyé nínú ilé yín lọ́jọ́ tòní tàbí nínú mọ̀lẹ́bí lọ́jọ́ sí tòní. Àwọn èèyàn àtàwọn mọ̀lẹ́bí máa gún régé dáadáa lọ́jọ́ tòní. Èyí dára púpọ̀ láti fi sẹ́ẹ̀tì boundary torí kò ní jẹ́ ti bàbá àtọmọ kó máa làálàá o. Nǹkan tẹ́ bá wò pé nǹkan yìí family ò gbọ́dọ̀ mọ̀ sí, ẹ má jẹ́ ọmọ sí. Nǹkan tẹ́ bá wò pé nǹkan yìí èmi gangan gbọ́dọ̀ mọ̀ sí, èmi gbọ́dọ̀ ní control lórí, ó dára bẹ́ẹ̀. Ẹ gbọ́dọ̀ lẹ fẹ́ fi family member kankan ṣe agbátẹrù kankan tó jẹ́ tiyín lọ́jọ́ ti tòní. Pé lágbájá mo fi ẹ́ sí company yìí máa bá mi handle ẹ̀ látòkè délẹ̀. Ẹ ké sára lọ́jọ́ tòní. Ìwé ní ìṣọjọ́ tẹ̀lé ṣe bẹ́ẹ̀. Ẹ ké sára púpọ̀ lọ́jọ́ ti tòní. Àwọn nǹkan yín gbogbo ẹ̀kọ́ ni kí ẹ máa fi hàn mọ̀lẹ́bí lọ́jọ́ ti tòní o. Tó sì jẹ́ pọ́jọ́ tòní jọ́jọ́ tó ṣe é pé ẹ lè fi free pẹ̀lú wọn, kẹ́ fi wà ní ìrẹ́pọ̀. Ẹ lè jígòrò nípa ọ̀rọ̀ tó lè mú kí family member yín kó strong dáadáa, kí family relationship yín kó strong dáadáa. Ẹ rí dájú pé ẹ ṣe àwọn nǹkan tó jọ mọ́ bóyá pàdé ni àbí nǹkan kan ní. Ẹni tó bá dàbí ìgbà pàwọ̀ tí wá wà láàrin èèyàn àti family member tẹ́lẹ̀, ẹ fẹ́ ní yanjú ẹ̀, ẹ fẹ́ ní paná gbogbo nǹkan tó ń dúnmọ̀ òru lábẹ́nú, ẹ fẹ́ ní paná gbogbo ẹ̀ pátápátá kí gbogbo ẹ lè balance. Àyíká ilé yín wá gbọ́dọ̀ wà ní ìmọ́tótó. Ìmọ́tótó yìí òun ló máa ràn yín lọ́wọ́ láti jẹ́ kí gbogbo nǹkan tó jọ mọ́ negativity kó jìnnà sí yín, kí positivity lè wọlé. Àwọn nǹkan tó dàbí àìsàn náà á jìnnà sí yín dáadáa lọ́jọ́ sí tòní. Tẹ́ bá ṣe ìmọ́tótó, àyíká yín kó wà ní ìmọ́tótó, ibi tẹ́ ti ń ṣiṣẹ́ náà kó wà ní ìmọ́tótó. Ìmọ́tótó ilẹ̀ nílò lọ́jọ́ tòní kí nǹkan rere lè wọlé, iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ. Pàápàá yín tẹ́ ń ṣiṣẹ́ láti ilé, ire owó lè wọlé fún yín lọ́jọ́ tòní. Bá ti pèyàn tó lólùfẹ́ yín náà sì dára. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 8 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.